ẹ̀rù tún bà president fún àwọn kan ní Nàìjíríà tó jẹ́ ẹ̀rù bàbá president ni ìyàwó president ò ní jáde kó sọ fún gbogbo ayé pé tí ọkọ òun bá gbé ogun ti ìyàwó president ò jáde kó sọ pé tọkọ òun bá gbé ogun ti àwọn Boko Haram tó bá fèsì àwọn aláburú ipọn máa pa ọkọ òun àwọn ta ló nítọ̀hún ọ̀fọ̀ nǹkan tó ń pè lọ́fọ̀ Yorùbá náà ní ọ̀fọ̀ o ohun tí a wí fún ọgbọ́ lọ́gbọ́ máa gbọ́ òun náà ń pè lọ́fọ̀ ọgbọ́ kíní kan ló ń jẹ́ ọgbọ́ ohun tí ó bá ti sọ fún ló máa gbọ́ òun náà ń pè lọ́fọ̀ wọ́n á ní pé ohun tí wọ́n sọ fún kíní kan ọgbà lọ́gbà máa ń ṣe kíni ló máa gbà ọ̀fọ̀ ni Yorùbá náà ní ọ̀fọ̀ kò ní kéyìn ìbò ní ọ̀fọ̀ ẹni wá sọ pé òun pa ọ̀fọ̀ ẹ máa wá gbọ́ nǹkan tí òun náà wá ń sọ o ẹ máa wá gbọ́ o. wọ́n ti yan ẹ̀pà nínú àjà wọ́n wá fi ata gúngún wọ́n fi létí ró olóńgbò tó gbé àgbékọ́ ìyá àgbà olókóbá olórùkù tó wà lórí pẹpẹ. ẹ̀yin àgbáyé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ àwọn wo ló dùn kòkò mọ́ Tinubu tán láwọn máa pa tó bá gbé ìgbésẹ̀ láti kó fèsì kó rìlíìsì àwọn sójà láti kó fèsì àwọn Fúlàní àbáwọn Boko Haram àwọn ISWAP àbí kí lorúkọ wọn ẹ jọ̀ọ́ àwọn wo ló dùn kòkò mọ́ Tinubu kan máa pa wọ́n ẹ wo bàbáwọ̀ ọ̀kan lọ́mọ wọ́n ti tú pẹrẹpẹ ọ̀rọ̀ ẹ wo wọ́n tú pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí pẹ̀lú gbogbo àwọn àfáà tó ń ṣe nǹkan kí nǹkan lórí internet ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sáré gbé débẹ̀ ká wá gbọ́n nǹkan tí Alhaji ọ̀kan lọ́mọ èyí tí wọ́n sọ nípa àwọn tó ń dùn kòkò mọ́ Tinubu. ṣé mọ̀ pé ní Nàìjíríà wa yẹn power pass power ní Nàìjíríà yẹn ṣé mọ̀ pé bí olórí wa president ṣe tó yẹn ṣé mọ̀ pé president àwọn ẹ̀rù tún bà president fáwọn kan ní Nàìjíríà yẹn ibi tí Nàìjíríà yẹn dé yẹn ẹ̀rù tún bà president fún àwọn kan ní Nàìjíríà tó jẹ́ ẹ̀rù bàbá president ni ìyàwó president ò ní jáde kó sọ fún gbogbo ayé pé tí ọkọ òun bá gbé ogun ti ìyàwó president ò jáde kó sọ pé tọkọ òun bá gbé ogun ti àwọn Boko Haram tó bá fèsì àwọn aláburú ipọn máa pa ọkọ òun àwọn ta ló nítọ̀hún ọ̀ka ń lọ wájú ṣèbé ń tẹ̀lé àkekèé ń tẹ̀lé ẹ̀rù tún wá ń bà kí ló tún kù nínú igbó ó túmọ̀ sí pé gbàgbé o inside life èèyàn tún wà nínú ayé nǹkan kan tún wà nínú ayé bẹ́ẹ̀ làwọn kan tó wà Nàìjíríà yẹn wàláhì àwọn yẹn wà Nàìjíríà o wàláhì tàláhì ọ̀fọ̀ nǹkan tó ń pè lọ́fọ̀ Yorùbá náà ní ọ̀fọ̀ o ohun tí a wí fún ọgbọ́ lọ́gbọ́ máa gbọ́ òun náà ń pè lọ́fọ̀ ọgbọ́ kíní kan ló ń jẹ́ ọgbọ́ ohun tí ó bá ti sọ fún ló máa gbọ́ òun náà ń pè lọ́fọ̀ wọ́n á ní pé ohun tí wọ́n sọ fún kíní kan ọgbà lọ́gbà máa ń ṣe kíni ló máa gbà ọ̀fọ̀ ni Yorùbá náà ní ọ̀fọ̀ kò ní kéyìn ìbò ní ọ̀fọ̀ ẹni wá sọ pé òun pa ọ̀fọ̀ ẹ máa wá gbọ́ nǹkan tí òun náà wá ń sọ o ẹ máa wá gbọ́ o. wọ́n ti yan ẹ̀pà nínú àjà wọ́n wá fi ata gúngún wọ́n fi létí ró olóńgbò tó gbé àgbékọ́ ìyá àgbà olókóbá olórùkù tó wà lórí pẹpẹ ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbà ní ṣe wí àrá àgbà torí pé kí ni ìdúró òsì. ẹ máa power type lórí TikTok ẹ máa power type o. ẹni tó gbọ́dọ̀ mi kẹ́sì mọ̀ pé ọmọ tó bá ní ìyàwó ní í sùn wàláhì òun náà ní fojú bọ àdéhùn wá dorí kodò báyìí ó fẹ́ wù sí ẹyẹ. àwọn èèyàn yìí wọ́n ti gbàgbé wípé èèpà ń para rẹ̀ ó lòun pajá ẹni a wí fún ọba tí ó gbọ́ ṣùgbọ́n àdákẹ́ kìlọ̀ nítorí pé. ẹ jẹ́ n forward ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé mo lákàntì. now ẹ máa wá gbọ́ o ìwọ̀n yẹn sọ fún wípé ó ná oògùn ó ń pọ̀fọ̀ fún ara ẹ̀ ẹ máa gbọ́ fún ara ẹ̀ náà máa wá gbọ́ o ẹ máa wá gbọ́ o ẹ máa wá gbọ́ o. fún ara ẹ̀ náà ó wá sọ pé o ní àkáǹtì oògùn. lákàntì oògùn tí gbogbo ẹ̀ tí mo ní àwọn èèyàn mọ̀
now fún ààrẹ ló sọ pé ó le gan ó dán nǹkan wò gan ó túmọ̀ sí wípé òun pretend fún aráyé ni ẹni tó sọ pé onóògùn ẹni tó sọ pé òun pọ̀fọ̀ kò parọ́ mọ́ ẹ̀ náà kódà kò tí ì tó kó lo police harassment kò tí ì tó kó lo fi police intimidate ẹ̀ ń jẹ́ kó sọ ní pé nígbà yẹn ni mò ń ṣe o ó túmọ̀ sí kò parọ́ mọ́ ẹ̀ that's number one. Ṣé wá ní number two wà ní wípé now ó tún wá ń ṣe kíní ẹ fáwọn èèyàn tó pọ̀ kó máa intimidate àwọn èèyàn kó máa pẹ́ kó máa ààrẹ ìṣeré kó máa ṣeré kó máa ṣeré ó wá ṣe débi pé ihun tó wá bí ọ̀rọ̀ èmi àti ẹ̀ lélẹ́yìí o fún ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o because lè ní ìsìn mo fẹ́ pe àwọn ọlọ́pàá sí àkíyèsí kan torí pé ó súnmọ́ kó já sí wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó súnmọ́ kí ẹ pé Yusuf máa ṣe àkóbá fún àwọn ọlọ́pàá kan tíṣẹ́ máa bọ́ lọ́wọ́ wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bí ìsinmi láì ó súnmọ́ tó já sí pé Yusuf Adépọ̀jù máa ṣe àkóbá fún àwọn ọlọ́pàá kan pàápàá jùlọ ní Zone 11 tíṣẹ́ máa bọ́ lọ́wọ́ wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín torí pé ọ̀rọ̀ yìí ti débi pé àwọn kan náà ti gbà ń sí pé wọ́n fẹ́ tojú bọ̀rọ̀ yẹn ṣe wá rí gbogbo ohun tó ń ṣe fáwọn èèyàn débi pé wá ṣe fún àwọn ọmọ mọ́ríkàsì àwọn Jack mọ́ọ̀dì gbọ́n tó ṣe fún yẹn gbogbo yẹn ẹ jẹ́ ká wá pàtì ẹ jẹ́ wá bọ́ sórí ohun tó ṣe fèmí torí tó ṣe fèmí yẹn ló yẹ kémi sọ̀rọ̀ so that ohun tó wá ṣe fèmí ní on the 22nd of January 2024 tí mo brief náà fídíò yẹn pé mò ń bọ̀ láti Nàìjíríà mo ń stop mi ní airport wọ́n ní kórúkọ mi wà ní watch list but adúpọ́lọ́dọ̀ Ọlọ́run pé njọ́ náà Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ Ọlọ́run fi ra ẹ̀wọ̀n pé gbogbo tí àkàmù láàmínà fún àmọ̀ náà Ọlọ́run jẹ́ kán mọ̀ wípé ihun tí mò ń sọ lórí àwọn mi òun lòun gbẹnu mi sọ̀rọ̀ torí pé mo máa ń sọ ọ̀rọ̀ kan pé ewúrẹ́ ò ṣeé wì láàyè mo ní ẹmu ẹkì ẹran bí ìrẹ̀kọ́ mo ti bá ń sọ̀rọ̀ yẹn pé màá ní ẹmu ẹkì ẹran bí ìrẹ̀kọ́ ewúrẹ́ ò ṣeé wì láàyè ọmọ ẹranko máa dáná rù ọ̀rẹ́kùn ọ̀tẹ̀kùn òkèrè ni wọ́n máa wóra wọn tẹ́ bá wá san owó ẹkùn tán bàbá ńlákù bàbá ta ló fẹ́ fi okùn sọ́rùn ẹkùn kówé Ọlọ́run ló gbẹnu mi sọ̀rọ̀ mo ti sọ fún wọn pé èyí tí ẹ bá yí odó lọ báyìí gbogbogbò ẹ má yí kókò tẹ́ bá yí odó ẹ má yí kókò máa fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó máa fọ́ ká ẹni kò délé mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé igi súnmọ́ igi lọ́bọ́ ṣe ní talent gbogbo àwọn tí Yusuf ti lo gbogbo kíní yẹn fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti rí level wọn pé àwọn eléyìí inú mi ni wọ́n àmọ́ wa colleagues lágbájá ti wá bẹ̀bẹ̀ tàmílẹ̀ ti wá bẹ̀bẹ̀ eléyìí ti wá bẹ̀bẹ̀ tọ̀hún ti wá bẹ̀bẹ̀ ó wá ń colleagues ó ń proud pé àwọn èèyàn wá ń bẹ̀ òun lórí ohun tí wọ́n ṣe lórí tó mọ̀ kó wọ́n ló jẹ̀bi ṣùgbọ́n gbogbo àwọn tó wá bẹ̀bẹ̀ yẹn mi ò ní blame wọn o torí pé charisma wọn ò gbé ohun tó wà ńlẹ̀ yìí ìlú náà ní lọ́wọ́ tó fẹ́ fi ṣẹjọ́ èèyàn mélòó ni wọ́n mọ̀ Nàìjíríà tó bá di wàhálà ṣùgbọ́n mi ò náwó lọ́wọ́ o mi ì dẹ̀ mọ̀yàn lóòótọ́ ṣùgbọ́n mo mẹ́ni tó ju èèyàn lọ òun lọ́lọ́run mo dẹ̀ mọ̀ pé tó bá tó àsìkò fún ara rẹ̀ ló máa gbé oníṣẹ́ dìde pé wọ́n ní kó lọ ṣiṣẹ́ mi ẹ dákun ṣé mo mọ DIG Alabi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ì mọ DIG Alabi náà mi ì mọ DIG Alabi ní àmọ́ gbà tó Ọlọ́run ní àsìkò tó ó ní mo fẹ́ lò ẹ̀ DIG Alabi kódà mo fẹ́ sọ pé Ọlọ́run tóbi iṣẹ́ mi ni DIG Alabi ṣe gbẹ̀yìn tó fi rìtáyà ọjọ́ tí wọ́n sáìn ìwé tán yọ mí kúrò ní orí watch list ọjọ́ kejì ẹni DIG Alabi rìtáyà Ọlọ́run ní òní lọ láì parí iṣẹ́ ọ̀kan lọ parí ẹ̀ torí pé níjọ́ tí wọ́n lọ tí wọ́n dá mi dó airport yẹn tí Ọlọ́run ò bá lo ẹrú ẹ̀ tí ò lo àwọn èèyàn tí ò gbé kan dìde nínú àwọn iṣẹ́ fẹ́ni tó bá ń pe Ọlọ́run ní
gbogbo alẹ́dínà kọ́ ló rọ́bù náà ńlá òsúnmọ̀ ìsàkọ́ òmù ọlọ́run ní gbogbo ẹni tó bá ń pè mí ọlọ́run tó ń pe ọlọ́run pé Allahu súnmọ̀ ìsàkọ́ òmù tó wá takú sínú ilé ọlọ́run tàtàná zálù alẹ́ yìí màláíkàtù ọlọ́run níjọ́ tó dún ogun bá le ọjọ́ tí kan bá fẹ́ dàlù tàtàná zálù alẹ́ yìí màláíkàtù agbá màláíkà kan dìde aláàtàáfù ọlọ́run á ní pé látàáfù má bẹ̀rù wà látàǹzánù gbogbo tó máa jẹ́ bànújẹ́ fún ẹ ọlọ́run á ní a máa mú kúrò fún ẹ wà abúṣírù bí jáde náà tilẹ̀ tí kún tún tù wà dùn náà a máa fún ẹ ní ìrú àlìjẹ́ náà látàyé ọjọ́ tí wọ́n dá mi dó airport tí wọ́n padà wá láti Òṣogbo tó ń gbé mi lọ ọjọ́ náà mo wo òkè báyìí mo wọlẹ̀ mo ní ìwọ ọlọ́run ò bá mi sọ báyìí ìkànkọ́ wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn tí mi sọ nílé social media ẹ wo bí ọlọ́run kíyàn gbójúlé kò sí kankan lẹ́yìn ọlọ́run o bó ṣe lè ń kó le tó má jẹ́ káàrin ìwà tọ́lọ́run dàrú bó ṣe lè ń kó orí tó má yẹ kí wà àárín ìwà tọ́lọ́run dàrú táàrin ìwà tọ́lọ́run bá ti dàrú wà láìfa ó ti tán fànà ó ti fànà ó ti tán kò sí kankan lẹ́yìn ọlọ́run o kò sí kankan kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn ni pé wọ́n gbé mi sínú mọ́tò wọ́n gbé mi lọ ọmọbìnrin ẹjọ́ náà tọ́lọ́run padà gba kọ́lọ́run padà ní pé kò ní dé lérí ayọ̀ torí pé gbogbo ohun tá à ń ṣe torí tọ́lọ́run ẹni tó bá wa dé lórí ayọ̀ Ọlọ́run máa san lẹ́san ẹ gbàgbé iṣẹ́ Ọlọ́run lọ́kàn lọ́mọ anahayatullah mo lè má jọ ẹ lójú lọ bèrè láwọn tó ní márífà tó dá nǹkan mọ̀ á jẹ́ kó mọ̀ pé ọ̀kan lọ́mọ ìnáwó náà kọ́tùlá lọ bèrè láwọn àwọn tó dá nǹkan mọ̀ àwọn tó ní márífà tó dá Ọlọ́run mọ̀ wọ́n á jẹ́ kó mọ̀ pé nákọ́tùlá ìlọ́kan lọ́mọ gbàgbé tí bá ń dàrú mọ́ yín lójú lókù wọn ọ̀pọ̀lọpọ̀ wàlíì tó fa tẹ̀sùgbà wọn ní màkàmọ̀ tó níwájú Ọlọ́run ọba tó ní mímọ̀ fi sọ astaghfirullah tàjálìlì kù lí ní o tàjálìlì kù lí ní mi wọ́n ń gbé wa lọ ọmọbìnrin yẹn ó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi èmi jókòó sí wọ́n fi mí sẹ́yìn náà lọ gbé wa wọ́n fi mí sí síìtì ẹ̀yìn mo jókòó sí ẹ̀gbẹ́ window no ọmọbìnrin yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ window sorry ọmọbìnrin yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ window èmi jókòó sáàrin ọlọ́pàá kan jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí ó gbé bọ̀dá ni ọlọ́pàá kan wà láàrin ó gbé bọ̀dá ni òun náà kọjú bọ̀ yẹn sọ́dọ̀ mi ọlọ́pàá kan wà wájú lẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà òun náà gbé bọ̀dá ni ṣẹ̀mọ̀ wọ́n ti jẹ́ kọ́ mọ̀ pọ̀ ọmọ líle nọ́mbà wà mú ọmọ tó lè ṣẹlẹ̀ wọ́n á gbé mi lọ ọmọbìnrin yẹn dẹ̀ mọ̀ kíní kan mọ̀ mí ó mọ̀ wípé alùláhì má Allah fi kulli waqti alùlá má Allah fi kulli waqti gbogbo àwọn tó bá jẹ́ ní Ọlọ́run wọn jìnnà sọ Ọlọ́run níṣẹ́jú kan ó mọ̀ kíní kan mọ̀ mí pé tí nǹkan bá ti fẹ́ dàrú ó mọ̀ kí mo máa ń jẹnu ó mọ̀ kí n máa ń jẹnu ẹnu tí mo máa ń jẹnu tí mo máa ń sọ ni ò mọ̀ ó wá sọ fún mi ó wá sọ sí mi létí pé ọ̀kan lọ́mọ ṣé ohun tó máa ń ṣe yẹn jọ ṣé ohun tó máa ń ṣe yẹn gbọ́dọ̀ gbé ẹ lọ mo á sọ pé má wọrí inna Allaha mahana Ọlọ́run wà pẹ̀lú wa ó dàbí ìjọ tí ànábì àti Abubakar tí wọ́n jọ ń rìnrìn àjò tí ànábì ń sọ fún Abubakar pé fọkànbalẹ̀ atahaf inna Allaha mahana Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà pẹ̀lú wa wọn kì í ìrìn àjò ni mo náà jọ rìn mí nípa wà nínú gárí Iraq o yàtọ̀ o mo ní pé inna Allaha mahana ṣé ọmọ kìtàdọ̀ akóredé mo ní máa wọrí inna Allaha mahana Ọlọ́run wà pé ó ní jẹ́nu mo ní Ọlọ́run ò ní fi mí lẹ̀ mo ní Ọlọ́run ò ní fi mí lẹ̀ má wọrí mo wá dákẹ́ mo wá ń fi ẹ̀mí communicate sọba tó ní mí torí mo mọ̀ pé tí bá dé Òṣogbo mo mọ̀ pé ọba tó ní mí ò ní fi mí lẹ̀ ṣùgbọ́n mo mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti communicate inú wọ́n ti ń dùn nínú mọ́tò yẹn wọ́n ti ń pè gbogbo wọ́n ti ń jubilate nígbà táwa ń lọ adégúrú màrájì bá àwọn gúrú màrájì lọ́ọ̀kan báyìí ni wọ́n ọlọ́pàá tí mo sọ̀rọ̀ ẹ̀ èèyàn Bọ́lájí ó kàn pé dírẹ́fà ni ná àkọ́kọ́ náà pàtàkọ́ kò ní sóyìn ní takọ́ kúrò ní Alágbọ̀n bá ṣe jáde báyìí ta bọ́ sórí express
ẹni tó jẹ́ àìjẹ́ alágbọ̀n kan pè wọ́n ní tó dé àìjẹ́ alágbọ̀n yóò sí nílé ó kàn pè wọ́n ní pé ṣé mo ní kẹ́ máa gbé lọ ni àwọn ọlọ́pàá tó wà ní mọ́tò wọn kàn pé Bọ́lájí ni ẹ̀rí tí mo mú bọ̀ pé Yusuf ó intimidate àwọn pẹ̀lú àwọn ọlọ́pàá mo ń bọ̀ ibẹ̀ ẹ máa bá mi kọ́ọ̀tì bẹ̀rẹ̀ lọ́tọ̀ mo ń bọ̀ o bí wọ́n ṣe pé ọ̀pọ̀ wọn pé ẹ dá padà ẹ má gbé pa bí àwọn ọlọ́pàá yẹn ṣe pé Bọ́lájí nìyẹn because ní tèmi sọ ń pa Bọ́lájí ohun tó ṣẹlẹ̀ ni Bọ́lájí ló ń rán àwọn pípọ̀ yẹn wá kó wá gbé mi pẹ̀lú fake warrant mo dùdú lórí ẹ̀ bọ́yì pé Bọ́lájí nìyẹn bọ́lá pé Bọ́lájí ní pé irọ́ wọn gbọ́dọ̀ gbé kọ́ọ̀lù mọ́ kọ́ máa bọ̀ gbogbo kan pa aago ni wọn wá gbé mi lọ àwa dé gúrú màrájì Bọ́lájí wá pe dírẹ́fà òun ti ń pe àwọn ọlọ́pàá gbogbo wọn ti pa aago dírẹ́fà yẹn wá ń sọ fún ọ́fíìsà tó wà wájú Hussein lórúkọ ẹ̀ ó ní ọ̀gá Hussein ọ̀gá náà ti ń pè yín ẹ̀gbẹ́ kọ́ ni àwọn ti pa aago wọn wá sáré tún aago padà ni Bọ́lájí wá sọ fún Hussein pé AIG ti pè wọ́n ní pé DIG Alábí ti pa wọ́n pé ẹ dá padà sí Èkó bọ́yí ní kọ́ dá mi padà báyìí bọ̀bọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ó kàn béèrè lọ́wọ́ Mr. Hussein pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀gá ní káwọn dá padà kẹ̀ ọmọbìnrin yẹn wojú mi báyìí ni ó ní olóró ní tó sọ jáde lẹ́nu nìyẹn ó ní olóró yẹ òun gan ó tára dà sí Ọlọ́run nínú mọ́tò ọmọbìnrin yẹn kẹ́lẹ́ mọ̀ pé obìnrin ò ṣe ti rí obìnrin ò mọ tó ń pè lọ́lọ́run kò jẹ́ gbogbo obìnrin o àmọ́ torí pé obìnrin yẹn ọlá pé Ọlọ́run ṣe lẹ́ẹ̀kan tó pé ó ń wò mí fírí ni kò mọ oríyàn tí mo jẹ́ tó bá mọ oríyàn tí mo jẹ́ ibẹ̀ ló ti ọjọ́ ilé ẹ̀kọ́ mọ̀ pé iná nọ́kọ̀ tó láì ihun tí ò ṣẹlẹ̀ nínú history jọ gbogbo àwọn tí Yusuf náà ti mú láyé tó ń ka 24 25 26 kò sí ẹnìkan tí wọ́n mú tí wọ́n dá padà lójú ọ̀nà rí ọ̀tọ̀ ni kó má rí èèyàn mú o ọ̀tọ̀ ni kó má rí èèyàn mú kó má déyàn ọlọ́pàá tí wàá mú èèyàn láti Sony 11 kó ti wá mú lọ kó wá dé Ìbàdàn àti dé Ìlàjì ọ̀nà kó wá ní kó dá padà kó ṣẹlẹ̀ rí ìbànújẹ́ yẹn kò tán lára Yusuf di ọ̀la ìbànújẹ́ yẹn ò tán lára Yusuf dọ̀la ìbànújẹ́ yẹn ò tán lára ẹ̀ ibẹ̀ lọ́yẹ́kọ́ ti mọ̀ pé Ọlọ́run ló ń dún lára mi ṣé wá ní tọ́lọ́run wá ṣe yẹn ló fa sábàbí tí mo fi mọ̀ pé no mo ń láti kọ ìyà yìí mo ń láti mọ àwọn tí wọ́n torí mo padà wá ṣe pé báwọn náà ti forúkọ mi sínú watch list láì invite mi gẹ́gẹ́ bí àwọn fídíò tí mo ti ṣe síwájú mo wá investigate matter yìí ibẹ̀ mo ti wá mọ̀ wípé fake warrant of arrest ni wọ́n lò ibẹ̀ mo ti mọ̀ pé lẹ́tà tí wọ́n kọ sí immigration OC CP tán ló sáyẹn kọ́ ló sáyẹn mo ti ní ẹ̀rí yẹn náà lọ́wọ́ ibẹ̀ mo ti wá mọ̀ pé àṣẹ gbogbo ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ wọ́n kàn ń ṣe fake wọ́n fi intimidate àwọn èèyàn ni now mo ti wá ṣe fídíò kìíní mo ṣe kejì mo ṣe kẹta àwọn tó yẹ kó rí ti rí iṣẹ́ tí ń lọ lé lórí ó kàn dùn mí pé ọmọbìnrin kan tí mo lọ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ mo padà bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ tó jẹ́ ìyàwó Bọ́lájí wà láì èèyàn rẹ̀ lọ́mọbìnrin ọ̀hún èèyàn rẹ̀ ni Bọ́lájí náà ó padà ṣàlàyé ara ẹ̀ níwọ̀nba ṣùgbọ́n ihun tó mo kàn rí lọ́rọ̀ Bọ́lájí ni pé àwọn àsìkò tí mò ń bá Bọ́lájí sọ̀rọ̀ kò mọ orú èèyàn tó ń bó òun sọ̀rọ̀ ó lè bẹ́yà layman kan tíyàn kan lè jọmọ pé ọlọ́pàá lára professional wọn ni pé anybody tó bá ti rí gẹ́gẹ́ bí suspect wọ́n máa treat ẹ̀ bí suspect ni wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo suspect kọ́ ni criminal gbogbo suspect kọ́ ni criminal àní gbogbo ẹni tó competition kọ́ ni kò kí n ṣe criminal ẹni tó míì tó competition lè jẹ́ criminal so Bọ́lájí ò mọ̀ yàtọ̀ láàrin èmi àti criminal so that gbogbo àsìkò tí mò ń pe Bọ́lájí yẹn ta ló mọ orú èèyàn tí Ọlọ́run ṣe mí ni tó bá ti fún mi ní ààyè pé ká ti jọ sọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn á ti mọ̀ wípé iṣẹ́ táwọn Yusuf ṣe yẹn ó wà ìlẹ́gà àwọn gangan lọ dáràn torí àwọn náà padà mọ̀ pé something is wrong wọ́n padà mọ̀ pé wọ́n confirm àtọkọ àti ìyàwó pé ihun tí wọ́n ṣe fake ni because mo béèrè mẹ́ta lọ́wọ́ Bọ́lájí táwọn gan ò lè defend ẹ̀ mo ń wọ́ ọlọ́pàá tó lè defend ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí number 1 ni pé tó bá kọ petition against èèyàn
accepted pé wọ́n lè compensation against èèyàn ẹni tó compensation against ẹ̀ kí ló yẹ kí wọ́n ṣe fún ó ní ó yẹ kí wọ́n invite ẹ̀ invitation tẹ̀ send sí mi dà that's number 1 ó ṣe wà lórí yẹn dọ̀la accepted pé Yusuf kọ petition invitation tẹ̀ send sí mi dà ẹ proof ẹ fún mi anywhere tẹ́ bá send ẹ ọlọ́pàá Amẹ́ríkà ni mò ń gbé ẹ lè ní pé sáàfù mi àbí ẹ pè mí ẹ proof ẹ bí tẹ́ send ẹ gbọ́dọ̀ send to WhatsApp number mi ní now ọba dẹ̀ bí yín dá ẹ lọ tún lọ gé WhatsApp number kẹ lọ post ẹ síbẹ̀ kẹ dẹ̀ kọ date yẹn síbẹ̀ 2022 yẹn kó wà ń bẹ̀ on the proof that's number 1 mo wá ọlọ́pàá tó bá lè defend pé tó bá competition against èèyàn o kò sí kankan ju pé ẹ kàn lọ forúkọ ní sẹ́ni tó lu watch list ni o ẹ invite mi ẹ pè mí tani ẹ pè mí lẹ́ẹ̀kínní ẹ pè mí lẹ́ẹ̀kejì ẹ pè mí lẹ́ẹ̀kẹta mo ignore yín yes tẹ́ bá ṣe gbogbo tí ẹ ṣe yìí ẹ máa rí ọ̀nà lọ ẹ invite mi náà ẹ pè mí náà. Number 2 Yusuf wá kọ sínú defend ẹ tó gbé lọ kóòtù wípé òun gba warrant of arrest on the 8th of December 2022 otherwise ó dẹ̀ competition on the 7th of December 2022 tó ìjọ kejì ló gba warrant of arrest mo bèrè lọ́wọ́ Bọ́lájí mo ní ṣó possible ní ṣe ọlọ́pàá ṣó possible òun náà ní kò possible. That's number 2. Number 3, warrant of arrest. Number 3, warrant of arrest. Àwọn immigration. Ipa wọn wá mi. Mo ní mo ti investigate here. Ilé ẹjọ́ tí wọ́n ti gbà sọ pé fake ni. Bọ́lájí ṣó lè defend the warrant of arrest yẹn. Ó ní wọn mọ̀ ń pa ẹ̀. So that ó túmọ̀ sí pé I know what I'm saying. I know what I'm saying. So that tí ọ̀rọ̀ Bọ́lájí àti ìyàwó ẹ̀ ìyẹn parapọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Now àwọn tí Ọlọ́run wá kálà kí wọ́n wá rí gbogbo ohun tí Yusuf ti ṣe fún mi yẹn tó ṣe fún èmi lèmi ń sọ o ibi tí wọ́n ti lo fake warrant of arrest ibi tí wọ́n ti lọ́nà àwọn competition wọ́n gba warrant of arrest ìjọ kejì ọjọ́ tí Bàrí Yusuf máa wá shoot ara ẹ̀ finally ibi tí mo wá fẹ́ káwọn èèyàn kọ́ọ̀tì inú àwọn ilé Bàrí Yusuf máa wá shoot ara ẹ̀ finally nǹkan tí mò ń emphasize lé lórí ni wípé Yusuf ń lo àwọn ọlọ́pàá láti máa fi intimidate àwọn èèyàn láti máa fi harass àwọn èèyàn láti máa fi brutally àwọn èèyàn Yusuf ń lo àwọn ọlọ́pàá tí ó dẹ̀ bá òfin iṣẹ́ ọlọ́pàá mu àfọlọ́pàá tí iṣẹ́ bá máa bọ́ lọ́wọ́ ẹ̀ mo sọ pé àwọn ọlọ́pàá kan wà ó possible kí Yusuf kó bá wọn kò gbàṣẹ kan aṣọ bọ́ lọ́rùn wọn wallahi tallahi ìlà wà gbogbo ọlọ́pàá tó bá involve gbogbo ọlọ́pàá tó bá ẹ mọ̀ pé eléyìí not threatening why mama threatening Nigeria police me threatening Nigeria police I'm saying the fact gbogbo ọlọ́pàá tó bá involve lórí nǹkan tí Yusuf ṣe fún mi tó ṣe fún mi ní Zone 11 this is a criminal case ni kò ní kú kódà kọ́lọ́pàá yẹn ti gba 100 ránkì mo ń padà bọ̀ Nàìjíríà níjọ́kíjọ́ tí bá ti dé Nàìjíríà pé mo padà sí Nàìjíríà máa gbé kéèsì yẹn dìde gbogbo ọlọ́pàá tó bá involve ipò tí yóò bá wà máa bẹ́ẹ̀ ṣẹjọ́ lórí gbogbo ohun tí mo sọ yìí ọlọ́pàá tó bá lè defend ẹ̀ tó bá involve ń pa ẹ̀ máa bẹ́ẹ̀ ṣẹjọ́ now Yusuf fún ara ẹ̀ wá shoot ara ẹ̀ ẹ wá wo nǹkan tí Yusuf wá gbà ọ̀nà tó wá gbà shoot ara ẹ̀ lélẹ́yìí o fún ara Yusuf ó wá jábọ́ nígbà tí Aládò lọ sí ọ̀dọ̀ ẹ̀ fúnra ara Yusuf ló wá jábọ́ ẹ máa wá mọ̀ tó sọ o gbà tí Aládò lọ sí ọ̀dọ̀ ẹ̀ ní bí àbíjẹ tàbí jẹ ní ìjọ tí ọ̀rọ̀ kéèsì Sir Jamiu yìí ṣé mọ̀ pé ihun tí mo dúró lé lórí tí mò ń sọ ní pé àní Yusuf ń lo àwọn ọlọ́pàá kan láti máa fi intimidate àwọn tọ́pìkì nìyẹn o àwọn èèyàn wá fúra sọ kódà ọ̀rọ̀ pé òun ń ṣoògùn òun ní àkáǹtì òun ń ṣe ọmọ tárí àwọn èèyàn gbogbo yẹn ó kéré o Yusuf sọ ọ̀rọ̀ kan níjọ́ yẹn ọ̀rọ̀ yẹn ò ju bí kò tó 1 minute tó sọ ti máa play sí tẹ́ pé ọ̀rọ̀ burúkú ayé àti ọ̀run ni tẹ́ pé ọ̀rọ̀ tó lè fi kó bá gbogbo ọlọ́pàá ni Yusuf ló yẹ kó bá ọlọ́pàá fúnra rẹ̀ o ló jẹ́ pé ọ̀rọ̀ yìí wà nínú tí máa keep láti lo as my evidence pé Yusuf ń lo àwọn ọlọ́pàá láti intimidate àwọn èèyàn kí lọ́rọ̀ tí Yusuf sọ máa play ẹ̀ o
Yusuf ní pé ẹni tọ́rọ̀ bá dòun àti ẹ̀ papọ̀ lórí social media tó já sí pé ni ẹ wá ń sọ ọ̀rọ̀ òun tó já sí pé ọ̀rọ̀ tẹ́ni ẹ ń sọ ó lè wà lórí right torí pé Yusuf náà ní àwọn blogger ó dẹ̀ ní àwọn aburú tó ń ṣe fáwọn èèyàn ó wá ní gbogbo ẹni tó bá ti ń sọ ọ̀rọ̀ òun ó ní fún ara àwọn ọlọ́pàá ló máa ń pe òun pé kàn jẹ́ kí káwọn ọlọ́pàá pé àwọn ọlọ́pàá ní pé kó àwọn máa handle ẹni yẹn fún ara àwọn ẹgbẹ́ lẹ́nu Yusuf ó ní bẹ́ẹ̀ ọlọ́pàá ṣe ń pe òun ó ní bẹ́ẹ̀ ni DSS máa pe òun mo fẹ́ béèrè lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá pé ṣé òfin ọlọ́pàá òfin iléeṣẹ́ ọlọ́pàá ó fara mọ́ kí ọlọ́pàá máa pe ordinary man ipe àwọn ní interest personal interest lórí case yẹn. I told you I'm a member of PCRC. Chotiri. Wo? I'm a member of PCRC. Ṣeye. Inú tá ń sọ ní meeting tó máa ń sọ fún wa ní pé on gbọ́dọ̀ fi ọlọ́pàá intimidate èèyàn. Wọ́n gbọ́dọ̀ pọlọ́pàá ṣiṣẹ́ burúkú. Ọlọ́pàá ò gbọ́dọ̀ ní interest lórí case oní case. Ọlọ́pàá ò gbọ́dọ̀ máa support ẹnìkan fún ẹnìkan because Nigeria police is belong to everyone. Nigeria police is belong to everyone. Everyone tí Yusuf sọ fún ara ẹ̀ o bismillah. Tó wá jó lágbára ni wípé táwọn èèyàn bá ti rẹ tó dì fẹ́ẹ̀mù mi bí DSS ṣe ń pè mí làwọn ọlọ́pàá máa pè àwọn ilé ọmọ mọ́lá ẹ̀fídọ́wà pé we will teach him lessons. Ṣẹ́gbọ́. Ẹnìkan ìjọka ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta. Tuntun sọ ní sùúrù ẹ tún gbọ́ lẹ́nu ẹ̀ ó ní tọ́rọ̀ bá ti dùn àti ọkọ̀ pa lórí social media ó ní bí àwọn DSS ṣe ń pè òun àwọn ọlọ́pàá wo ló ń pè ẹ̀ ṣe pé ó ti justify ọ̀rọ̀ tí mò ń sọ pé ó ní àwọn ọlọ́pàá tí Yusuf ń lò ó ti justify ọ̀rọ̀ mi náà ó ti confirm ọ̀rọ̀ mi ẹ tún tún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ tún tún gbọ́ ó ti justify ọ̀rọ̀ mi pé àwọn ọlọ́pàá kan wà tó ń lò lóòótọ́ because tó bá fi lè mọ́ ọlọ́pàá ní interest lórí ẹ who are you by the way who are you ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí bismillah. Tó wá jó lágbára ni wípé táwọn èèyàn bá ti rẹ tó dì fẹ́ẹ̀mù mi bí DSS ṣe ń pè mí làwọn ọlọ́pàá máa pè làwọn ilé ọmọ mọ́lá ẹ̀fídọ́wà pé we will teach him lessons. Ṣé ń gbọ́? Ẹnìkan ìjọka ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta. Tó wá jó lágbára ni wípé táwọn èèyàn bá ti rẹ tó dì fẹ́ẹ̀mù mi bí DSS ṣe ń pè mí làwọn ọlọ́pàá máa pè làwọn ilé ọmọ mọ́lá ẹ̀fídọ́wà pé we will teach him lessons. Ẹnìkan ìjọka ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta. Tó wá jó lágbára ni wípé táwọn èèyàn bá ti rẹ tó dì fẹ́ẹ̀mù mi bí DSS ṣe ń pè mí làwọn ọlọ́pàá máa pè làwọn ilé ọmọ mọ́lá ẹ̀fídọ́wà pé we will teach him lessons. Ẹnìkan ìjọka ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta. Now gbogbo ayé ti gbọ́ ó túmọ̀ sí wípé àwọn ọlọ́pàá kan ní personal interest lórí kéèsì ẹ̀ ó túmọ̀ pé àwọn ọlọ́pàá kan ní personal interest lórí kéèsì ẹ̀ ṣé ọlọ́pàá tó wá pín ẹ̀ fún ara ẹ̀ ipe ẹ fi dá wa we are going to teach them lesson ṣé wo ọlọ́pàá yẹn ló máa investigate matter ṣé wo ọlọ́pàá yẹn ló máa interrogate suspect ṣé wo ọlọ́pàá yẹn ló máa send invitation ṣé wo ọlọ́pàá yẹn ló máa ṣe ohun tí ẹ kó ṣe it mean that àwọn ọlọ́pàá tó pàwọn máa deal pẹ̀lú èèyàn àwọn ọlọ́pàá yẹn náà ló lò láti fi deal pẹ̀lú èmi lọ́nà tí ò bófin mu ṣó ti rí pé tèmi ló máa fi àṣegbẹ̀yìn ṣó rí pé tèmi ló máa fi ṣàṣegbẹ̀yìn torí pé lórí tèmi yìí Isaac Jamiu ti jáde lánàá wọ́n ti sọ ti wọn ṣòye ṣùgbọ́n ètò ṣe fẹ́ mi làwọn ọlọ́pàá yẹn máa fi ṣàṣegbẹ̀yìn I'm not threatening Nigeria police because Nigeria police is belong to everyone and then I said that I'm a member of PCRC 15 years ago mo ti wà ńbẹ̀ mo bá ọlọ́pàá kan sọ̀rọ̀ nígbà tá a jọ ń sọ̀rọ̀ ó ní ṣé lóòótọ́ mo ní mi ṣe ẹ̀bẹ̀ PCRC l'Amẹ́ríkà o mo ti ṣe PCRC nígbà tí mo ti wà ní Nàìjíríà
nígbà tí ọmọ ọba Múyìwá Adéjọbí wà ní tó wà l'Abẹ́òkúta tó ń ṣe PPRO ni mo ti ń ṣe PCRC tẹ́lẹ̀ àti pé àìmọye benefit ni máa ń ṣe sínkíà ọlọ́pàá gẹ́gẹ́ bí member PCRC. I can say it pé gẹ́gẹ́ bí iṣẹ́ tí PCRC gbé dání láti máa fún ọlọ́pàá ní support and then láti máa check àwọn nǹkan kan tí ó bá kù díẹ̀ káàtó náà láti report fún àwọn higher authority ní àṣẹ láti fìyà jẹ ọlọ́pàá dẹ̀ ní àṣẹ láti pé kí àwa ní àfẹ́ṣe wọn fọlọ́pàá but a lè jẹ́ kí àwọn ọ̀gá mọ̀ pé àwọn ọlọ́pàá kan wà ó ń ba ọlọ́pàá lórúkọ jẹ́ gbogbo ọlọ́pàá Nàìjíríà kan ni kò dá pàápàá jùlọ ọ̀gá wa Adétúnjí Dìísù tó wà ń bẹ yìí kò tiẹ̀ fẹ́ kí ọlọ́pàá kan máa wá ṣe aburú lórúkọ ọlọ́pàá kò fẹ́ kí ọlọ́pàá kan máa wá ṣe nǹkan tí ò dá lórúkọ ọlọ́pàá so that ìlara ṣẹ́ sí PCRC gbé dání nìyẹn and then tábà wá jẹ́ PCRC láti máa support àwọn ọlọ́pàá Ọlọ́run ti lò mí fún support àìmọye fún àwọn ọlọ́pàá nígbà tí mo wà l'Abẹ́òkúta eléyìí kò ń ṣe bẹ́ẹ̀ fi ṣègbéraga PCRC building tó wà l'Ọbántòkò ẹlòmíì lè máa mọ̀ èmi tí mo bẹ̀rẹ̀ foundation PCRC tó wà l'Ọbántòkò lóru nígbà tí mo wà lọ́dọ̀ Alhaja Múlíkà lélẹ̀ èmi tí mo bẹ̀rẹ̀ lélẹ̀ nígbà náà mọ́ṣáláṣí tó wà ní Ọbántòkò tó wà ní Ọbántòkò mọ́ṣáláṣí tó wà ńbẹ̀ nígbà tá a ní kéèsì ńbẹ̀ ńjọ́ kan tá a fẹ́ kírun tán ní pé a lè jáde ni mo ní ẹ jẹ́ ká kírun lẹ́gbẹ̀ẹ́ kan bí báyìí la fi kírun ńbẹ̀ ńjọ́ yẹn ọjọ́ tá a kírun ńbẹ̀ ibẹ̀ náà ni mo ti tọrọ àyè lọ́wọ́ ọlọ́pàá obìnrin tó padà kọ́lé sí Aṣérò nsìn èmi náà lọ́lọ́run ń lò fún ọlọ́pàá yẹn o DPO yẹn tó padà kọ́lé sí Aṣérò ibẹ̀ mo ti tọ́ pé ẹ jẹ́ ká kọ́ mọ́gàláṣí síbí báyìí ọlọ́pàá yẹn dẹ̀ fún mi yọ̀ǹda mọ́gàláṣí tó wà ní Ọbántòkò police station lẹ́nìí èmi tó lọ́run ń lò láti kọ́ lélẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó padà support mi o but èmi mo bẹ̀rẹ̀ kò dẹ̀ sí ọlọ́pàá kan tí wọ́n máa gbé wá sí Ọbántòkò ní zóònù tèmi o ọlọ́pàá tó bá gbé wá sí zóònù tèmi gẹ́gẹ́ bí mẹ́mbà PCRC gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́pàá tí ò fẹ́ tó ọlọ́pàá tó bá gbé dé tí ò mọ right tí ò mọ left àwọn PCRC ló máa welcome ẹ̀ ọ́fíìsì tó fẹ́ dé sí ó lè yẹ pé DPO tó kúrò ńbẹ̀ wọ́n jẹ́ pé gbogbo furniture bẹ̀ wọ́n ti lòlòkulò wọ́n ti bàjẹ́ kò dá mọ́ àwa PCRC Ọlọ́run máa lò láti furnish gbogbo bẹ̀ kò ń ṣe DPO mẹ́ta ni mo ti ní pé kó lọ kó ṣíà lọ sínú ọ́fíìsì ẹ̀ láì pé kò ń ṣe corruption o pé ọ́fíìsì DPO gbọ́dọ̀ dá so that tí máa wá ọlọ́pàá tó ń ṣe nǹkan tí ò dá kíyàn kan wá fẹ́ máa lo ọlọ́pàá fún harassment fún intimidation I have to talk so that òun ní Yusuf sọ yìí pé àwọn ọlọ́pàá kan wà tí wọ́n máa ń pe òun láti pé kí àwọn máa deal pẹ̀lú tó bá ń sọ̀rọ̀ ẹ̀ wọn ò dẹ̀ mọ̀ tí Yusuf ṣe fẹ́ni tó fi ń sọ̀rọ̀ ìwé mi yìí sìn ṣé tọ́lọ́pàá kan bá wá rí pé mò ń sọ̀rọ̀ Yusuf sí tó ń fẹ́ deal pẹ̀lú ṣó mọ̀ tí Yusuf ṣe fún mi ni Yusuf pa irọ́ mọ́ mi lórí social media òun ni Yusuf parọ́ mọ́ mi lórí social media pé ó ní mo mọ̀ nípa àwọn tí wọ́n bà family òun lórúkọ jẹ́ that's number one tí mi ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó tún wá pa irọ́ mọ́ mi pé àwa mẹ́ta kan wà o tí Ìsásù Jamiu Adégúnwà tó ń lò láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ captain wọ́n gbọ́ ẹ̀yin lẹ́gbẹ́ wá sórí social media ẹ̀yin lẹ́ ń sọ lórí social media mi ò bá yín dá sí ọ̀ǹtìgbà tó níyàwó mẹ́ta fún ara ẹ̀ pè mí gbàdíyàwó mẹ́ta fún ara ẹ̀ pè mí pé kí ló tí mi ò dá sí mo tó dá sí ó wá parọ́ mọ́ mi pé Ìsásù Jamiu Adégúnwà ló rán àwa mẹ́ta ẹgbọ́n nǹkan tó sọ bismillah. 3 social media bloggers in persons of Sulaiman Raji from the United Kingdom, Ibrahim Ridwanule Abolore from USA, Adebare Shakiru Okanloma, also from USA, residents were employed by the nominal complainant Jamiu Adégúnwà to be discussing this matter on the social media, as a result of which the date got to us. They did many online live broadcasts where they were appreciating ASP Stephen for a job well done, for being behind this malicious case. Meanwhile, at the first sitting
which was November 1st, 2022, the prosecuting counsel or counsels or prosecuting police officer from Zone 2 never showed up in the court. Information. Now, bó ṣe máa ń rojọ́ bí ìbákà lórí irọ́ nìyẹn o. Ṣé èèyàn tó sọrú eléyìí sí mi tó pa irọ́ mọ́ mi lórí nǹkan tí mi ò mọwọ́ tí Jamiu ò gbéṣẹ́ fún mi ìwọ̀n tẹ́ ẹ sọ lórí social media ní gbogbo ayé sọ̀rọ̀ lé lórí lèmi náà dẹ̀ sọ̀rọ̀ lé lórí mo dẹ̀ ti dúró lórí ẹ̀ mo dẹ̀ ní fáàtì lọ́wọ́ pé ìwọ ló rán káptéènì kó lọ intimidate Isas Jamiu torí káptéènì gan fún ara ẹ̀ náà sọ òun lélẹ̀ ẹ máa gbọ́ káptéènì náà sọ fún ara ẹ̀. ẹni tí mo pè tí mo sọ fún pé tó sì bí ikọ́ mi tí mo ní ẹ̀ lóhùn pé ẹ̀dá mo fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mo ní assistance yín o tó sì ní kò sí problem tí mo pè pẹ̀lú nọ́mbà mi gangan kò sí ń kú tọ́nu Nàìjíríà lọ́wọ́ irọ́ nípa mo ní màá dẹ̀ rìlíìsì fídíò lórí ẹ̀ ọ̀dà pé ẹ̀yẹ dé ní bá wọn tàn mo wá sọ bẹ́ẹ̀ alájà bàtà ti ń bẹ Germany ó ní kò sí problem òun fún mi ń go ahead Madam Yusuf Adépọ̀jù ó ní kò sí problem pé kí n rìlíìsì fídíò yẹn with immediate effect. Ṣé ń gbọ́? Òun ò lè stop mi lórí ẹ̀ wípé bọ́dẹ̀ nìkan lóun náà máa ṣe fídíò lálẹ́ yìí mo ń yàwó mẹ́ta ní tẹ̀sí mọ́ dáadáa ń gbà iná. Ṣé ń gbọ́? Máa ṣe fídíò ní alẹ́ yìí lórí ẹ̀. Èyí tí wọ́n ń dùn mí tí ń bà mí jẹ́ tó ń pé ó yàwó mẹ́ta tó wá pè mí wípé ṣé mo dẹ̀ ṣúọ̀ pẹ̀lú tí ń wí ètò wọn búra pé wallahi al-azim ó ṣe mo dé jáde yìí lórí fóònù. Jamiu Adégún Madam Jamiu Adégún béèrè $25,000. Now ẹ mọ wá gbọ́ o fídíò tí captain ṣe lọ́dọ̀ Ìsásù nìyẹn o ẹni pé ó sọ ńbẹ̀ pé Rasaki Akínọlá ní kóun lọ ṣe fídíò Mọ́lám Yusuf ní kóun lọ ṣe immediately nígbà tó wá dọ́dọ̀ wọn Mọ́lám Yusuf ètò wa bọ̀mọ̀ tó wá sọ ó tún sọ ṣùgbọ́n wá dọ́gbọ́n yọ orúkọ Mọ́lám kúrò ń bẹ̀ torí pé ọ́fíìsì ẹ̀ ló wà ẹ máa gbọ́ òun lélẹ́yìí. Gbára níjọ́ kejì tí mo kọ́kọ́ dé gbára fídíò tí mo kọ́kọ́ ṣe ń bẹ ọ̀dọ̀ wọn ló ṣe eléyìí o. sọ pé ta ló ní kí n lọ ṣe fídíò bí mo ti gbé kalẹ̀ yìí iná mo tún gbé kalẹ̀ mo ní mo kò sẹ́ni bọ́ọ̀lù tó dìídì pè mí pé captain lọ ṣe fídíò lórí Jamiu Adégún wa mo ní kò sẹ́ni bọ́ọ̀lù tó mo ní èmi sọ fún wọn pé èmi náà ó sì ṣe fídíò lórí ẹ̀ ṣùgbọ́n mo insist lórí pé kí n má ṣe é ṣùgbọ́n wọn insist pé kó má ṣe é ó sọ bẹ́ẹ̀ fún wọn ẹ máa wo ṣáàtìn àwọn méjèèjì o ẹ máa wo ṣáàtìn wọn o ẹ máa gbọ́ o inú ṣáàtìn àwọn méjèèjì ẹ máa wọn tí captain sọ o no nǹkan lélẹ̀ ẹ máa gbọ́ wọn tí captain sọ inú ṣáàtìn wọn o bismillah. 47 seconds. ẹ máa gbọ́ o. 2 minutes 47 seconds. Assalamu alaikum warahmatullah and moso sir. Eléyìí captain àti Yusuf lọ́jọ́ ń ṣáàtì lórí WhatsApp Yusuf lélẹ́yìí o tẹ́rí gbogbo evidence yìí kò lè fọ Yusuf mọ̀ pé o mọ̀ ń pa nǹkan tí captain ṣe. It's a lot of evidences what at the play fún what you about understand. So ẹ bá gbọ́ voice yẹn ẹ máa gbọ́ o. Ẹ gbọ́ ní òtún tẹ̀lé 2 minutes 47 seconds. Assalamu alaikum warahmatullah and moso sir. Ẹ máa bá wa power tap lórí TikTok o. Pé Jamiu Adégún wa pẹ̀lú Ọlọ́run máa pè máa dẹ̀ record voice wa tí máa send it sí kó fún ma wípé lọ́hùn òpin ń bì kan ọmọ èèyàn ní máa ká ní tọ́lọ̀ máa kẹ́rọ́ọ̀gì àmọ́ hal jazā'ul ihsāni illā al-ihsān Ọlọ́run bọ̀ yìí sọ pé ọba àkáwọ́ wàláhì lásìm ìdẹ̀yìn nígbàdà ń gbọ́ àwọn hábìtì rẹ̀ kọ̀ọ̀kan ní àwọn ìwà tí máa àwọn àtìsíwá àwọn tí ò dá àwọn àkàlà náà torí àsìkò tó ní fẹ́ gba call ọ̀rọ̀ pọ̀ tàti place ẹ̀yìn ní 2022 2023 tàti sọ gbogbo ọ̀rọ̀ yìí but now ọ̀rọ̀ tẹ́ sọ lórí social media oníyàwó mẹ́ta ló pe èmi ń gbà yẹn pé ọ̀kan lọ́mọ òkúlé tó sọ̀rọ̀ lé lórí mo dẹ̀ play kí ní yẹn gbà yẹn pé oníyàwó mẹ́ta ló sọ nǹkan tó níyàwó mẹ́ta sọ lélẹ̀ ìgbà yẹn tó pè mí gbà yẹn fídíò yẹn lélẹ̀ tó oníyàwó mẹ́ta fi sọ̀rọ̀ nípa ẹ̀ òun lélẹ̀ ìgbà yẹn ọ̀rọ̀ yẹn ni.
àwọn èèyàn pè mí wọ́n ní ọ̀kan lọ́mọ pé ó ṣe program yẹn Alhaji Sakiru Alimi Emia ọ̀kan lọ́mọ kó lọ́kàn lọ́sẹ̀ mọ́kẹ́ kówé ó dáa kí kówé sáà mọ́ lọ́kọ́ bábu àyà ibi àtẹ́mi àníjà mo sì mọ̀ sọ gaskiya àníjà wọ́n wá ní ọ̀kan lọ́mọ ṣe program ọ̀kan sọ pé mo pè wọ́n kíní kankan wájú mo fi pè ọ̀kan lọ́mọ ní ìgbà tí èsì pọ̀ta ni wá pọ̀ta òdodo àti irọ́ ni wá kí n sọ pé ká padà ara wọn tàkà mọ àbúká mọ̀ lè jọ sọ̀rọ̀ nítorí ẹ̀kẹ́ mi pè ọ̀kan lọ́mọ mo lè mọ̀ lè sọ báyìí bọ̀ tí kìíní bá wà láǹtẹ̀ máa padà sọ bọ̀ tẹ̀yìn tẹ́ jẹ́ yẹn wá tẹ̀lé wà lódodo ẹ mọ̀ pé èmi ò ní ṣe nǹkan àfikún nídìí. ṣe gbọ́ ìdí tó torí ẹ̀ pè mí gbà yẹn pé wọ́n fẹ́ gbọ́ tẹnu mi bóyá torí pé wà tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn mi ò dá sí mi ò dá sí nígbà tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn ó wá dọ́gbọ́n wá wọ́n ní bí ọ̀rọ̀ mi máa sọ̀pọ́ọ̀tì àwọn mo dẹ̀ sọ bó ṣe rí inú ẹ̀mí mi láti pé kí túfù wa ń parọ́ wípé ẹ̀jọ̀ bá wa power tap kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ power tap lórí kinní yìí ọmọ ẹ̀kọ́ wọn blọ́ọ̀kì mi o kí ló ń ṣẹlẹ̀ lórí TikTok báyìí o ẹ bá wa power tap lórí TikTok ọmọ ẹ̀kọ́ blọ́ọ̀kì ẹ̀ ọjọ́ ẹ bá wa power tap now kó tó wá di pé túfù wa parọ́ ihun tí ẹgbẹ́ wá sórí social media dẹ pè mí ẹ̀yin lẹ pè mí sí mo dẹ̀ sọ ohun tí mo rí lórí ẹ̀ ẹ̀dẹ̀ later ó dẹ̀ padà sọ di blogging ẹ̀dẹ̀ kí captain máa lọ blọ́ọ̀gì mi ṣe bí gbogbo ọ̀nà tí captain gbà blọ́ọ̀gì mi ní lórí page ẹ máa wo gbogbo bí captain ṣe blọ́ọ̀gì mi ní lórí page náà Yusufu ṣe bóun ní orí page lélẹ́yìí náà orí page lélẹ́yìí òun ní bí captain fídíò yìí wà lọ́wọ́ dídí food fídíò yìí wà lọ́wọ́ mi o bóyá blọ́ọ̀gì mi òun lélẹ́yìí mo tún sọ pé ẹ má sọ di fracas wọ́n ló sọ di fracas ṣóyè yín òun lélẹ́yìn ọ tí mo ṣe fídíò pé Yusufu káàbọ̀ welcome to fracas orí péèjì ẹ mo ti screenshot ẹ òun lélẹ́yìn náà òun ní. ẹ dákun ẹ bá mi kí Yusufu káàbọ̀ o ẹ bá mi kí òpònú Adépọ̀jù Yusuf Ọlátúndé Adékàmpù ẹ bá mi kí káàbọ̀ sí fracas inú mi dùn pẹ̀lú fọ́tò fídíò tí mo rí because mo ti sọ fún oníyàwó mẹ́ta tẹ́lẹ̀ mo ní ká bá sọ kíní di fracas kò ní pè wọn o èmi ò ní kí wọn máa ṣe fídíò mi dẹ̀ ní kí wọn máa debunk ohun tí mo bá sọ ṣùgbọ́n tá a bá sọ di fracas mo ní kò ní pè wọn so that ẹ bá mi kí Yusufu káàbọ̀ sí fracas. ẹ bá wa power tab lórí TikTok dáadáa ẹ bá wa power tab. pẹ̀lú fídíò tí mo rí lórí péèjì òpònú aláìnílàákàyè tó ń pè ní Yusufu Adékàmpù you are welcome to fracas I love this Yusufu wàláì wọ́n ló máa sùn wàláì wash out wà gbádùn mi jọ Friday wọ́n ló máa sùn. So that I have a full video ṣóyè yín gbogbo tí captain sọ nípa mi tó bá dóbi ṣùṣù fòrò alánu ṣóyè yín so that ọlọ́pàá tí ò wá mọ ohun tó ń ṣẹlẹ̀ kó wá gbọ́ kí mò ń sọ̀rọ̀ Yusufu tí tó wá sọ fún yín pé wá sọ fún Yusufu pé kó fọkàn balẹ̀ ìwọ ọlọ́pàá bẹ́ẹ̀ wà love ẹ̀ wà like ẹ̀ ọ̀rọ̀ tí ó kàn ló dá sí àìmọye aburú tí Yusufu ti ṣe fáwọn èèyàn lórí social media tó máa lu àwọn èèyàn ó ní péèjì kan wọ́n ń pè ní Don Didi kò sẹ́ni tí ó mọ̀ kí péèjì yẹn bá bálákú péèjì tó máa ń dìfé mọ́ àwọn èèyàn láyé ni Don Didi tí Yusufu bá ń ṣe live program òun àti Don Didi máa ń gbé live ni Yusufu tó bá ń ṣe live program ọmọ connect ẹ̀ mọ́ Don Didi ọmọ connect ẹ̀ mọ́ péèjì Don Didi ó máa lọ live lórí Don Didi òun ni mo screen record yìí lórí Don Didi live ló máa lọ lórí ẹ̀ tí Yusufu bá ń ṣe live program lọ́wọ́ òun dànà ó máa lọ live òun ní lórí Don Didi live òun ní ẹ wo live Yusufu lórí live Don Didi ẹ máa wo
life ni o. ẹ wo kémẹ yẹn ṣe pé life ni life lórí Don Didi òun ni ẹ wo life lórí Don Didi òun mo screenshot page ẹ yẹn ẹgbẹ́ ìwé Saheed náà wà mẹ́ live lórí Don Didi ó pọ̀ gan ni ó pọ̀ gan ni tí mo ti bá yín keep ẹ ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí evidence ìyapa Don Didi tó ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ kódà mo ti send mo sábà àwọn ọmọ Sars Jamiu mo ti send ẹ̀ sí wọn Don Didi tó ti bá Sars Jamiu lórúkọ jẹ́ gbogbo tó àlọ́ mo ti skin record ẹ̀ àti àwọn pages tó ń lo page ọmọ àbò olówó náà gbogbo mo ti skin record ẹ̀ so tó bá ní pé Madrasatu Wahbiyya Sars Jamiu lóní èmi ò mọ̀ ń pa Madrasatu Wahbiyya mi dẹ̀ rẹ́dí àti wá defend Madrasatu Wahbiyya mi sọ kọ́kọ́ nípa ẹ̀ but Don Didi tó ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ náà Yusuf wà lórí ẹ̀ live ṣebó ó rojọ́ kan ó ní pé àwọn Jamiu wọ́n ṣe live program lórí Madrasatu Wahbiyya ní kóòtù wọ́n náà ń ṣe live lórí Don Didi Yusuf aláburú ni ẹ́ òun ṣe live ẹ̀ so àwọn máa lo àwọn ọlọ́pàá láti máa fi intimidate àwọn èèyàn wo bí yìí tá bá yí odò ẹ má yí kókó mo ti sọ fún ẹ o tó lórí tọkàn lọ́mọ yìí àṣemọ nìyẹn o lórí tọkàn lọ́mọ yìí àṣemọ nìyẹn o gbogbo ọlọ́pàá tó bá involve lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí I'm telling you for free prepare for shock ẹ ní bá ṣe ọlọ́pàá jẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀gá àgbà Ọlátúnjí Dìísù wọn fẹ́ kí ọlọ́pàá kan wá máa bá ṣe ọlọ́pàá jẹ́ Nigeria police is belong to everyone. It's not belong for one person. Èèyàn kan ò lè máa wá sọ lórí social media pé èèyàn ọlọ́pàá kan ń pe òun lórí ẹjọ́ ẹlẹ́jọ́. Ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ mi nìyẹn. So àgbọ̀ ọlọ́pàá tó bá mọ̀ ń pa prepare for shock. I'm not threatening any Nigeria police. I've told you. But ìyẹn tí Yusuf sọ yìí, you are going to pay for it. Àwọn ọlọ́pàá tó bá mọ̀ nípa case tèmi lèmi sọ o. That's it. Topic mi tí mo wá treat lé nìyẹn. Lastly, àwọn kan wá ń send message, àwọn kan ń pè mí, àwọn kan sọ pé ọ̀kan lọ́mọ wàhálà yẹn ti pọ̀ jù, ẹ jẹ́ kó gun mí, ẹ jẹ́ kí wàhálà àwa ti jẹ́ kó gun mí, àwọn náà ti lọ wú wàhálà, you understand? Because ikú tó bá ń pojú gbẹ ẹni òwe ló ń pa fún yàn kádúpẹ́ kọ́ lọ́dọ̀ ọlọ́pàá wọn sọ sí ìdè tèmi wọn dẹ̀ ní sọ sí ìta ayé máa fi parẹ́ tí ayé máa fi parẹ́ wọn ní sọ sí ìdè ṣùgbọ́n pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tí wọn bá jáwọ́ wọn máa jásẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àtàwọn àti ẹni tó ń bàbá olówó wọn tó ń spọ̀ sí wọn ọjọ́ máa jásẹ̀ ni ṣé wá rí mo wá sọ kíní kan fún ẹnìkan mo ní ẹni tó yẹ kó yanjú ọ̀rọ̀ yìí òun ni bàbá olówó yẹn tẹ́lẹ̀ bàbá olówó yẹn òun ló yẹ kí Ọlọ́run lò láti yanjú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí yìí torí pé ó ní kápá lórí ọ̀tún ó ní kápá lórí òsì ṣùgbọ́n torí pé kò rẹ́dí àti ṣe déédéé torí pé ó ti rí Jamiu lórí pé Jamiu Adégúnwà kò sí nínú àwọn Sálàfí mọ́ kò dẹ̀ yẹ Alùsúnnà ó dẹ̀ pé àwọn Yusufu ń tan ayé wọn pẹ̀lú àwọn ní Sálàfí mo yí bá sì pè sọ fún ẹmọ ìyá wa nínú Sàlàfíyà Alùsúnnà wal Jàmáà pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ ìjà Sálàfí àti onísúfí àti onísúnní àti oníkíní kan ìjà àwa àti àwọn Yusufu ní òkò kan gbogbo Sálàfí kò kan onísúfí kò sọ nǹkan àwọn Alùsúnnà wal Jàmáà ẹ̀mẹ́ kí Yusufu máa wá parọ́ fún yín pé èèyàn kan ń ba súnà jẹ́ èèyàn kan ń gbógun ti súnà anybody gbógun ti súnà o tó ń jọ fi ń tàn àwọn èèyàn nìyẹn o anybody gbógun ti súnà gbogbo alájọ ní súnà ànábì Muhammad o èmi ò bá súnà Jamiu ìdẹ̀bẹ́ tó ń ṣe Alùsúnnà wal Jàmáà àjà wọn ju àmọ́wọ́ tó bá ní o fẹ́ support Saheed Shittu lórí ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn Kutubi àwọn gbogbo wọn gbà kan mo fọlọ́run ṣọ́ tí mo ń support Saheed Shittu tọrọ wọn ọ̀rọ̀ Saheed òye wọn ìgbà tí mo yọ wọn kó lára Saheed Shittu gbogbo wọn padà ìpalá burú ni Saheed padà fèsì wọn so gbogbo ẹni tẹ jẹ́ súnà gan ní súnà gidi Sálàfí gidi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀mẹ́kì Yusufu máa tàn yín pé Jamiu sọ ọ̀rọ̀ kan Jamiu sọ ọ̀rọ̀ kan gbogbo ọ̀rọ̀ tí Jamiu bá sọ èmi personally mo kọ sórí page Sars Jamiu lánàá pé èmi ò support kí Sars Jamiu máa sọ̀rọ̀ Abubakar Umaru ọ̀rọ̀ kìíní kan mi ò support sí Sars Jamiu máa sọ Sars Jamiu èmi lè sọ wọn pé kán jáwọ́ lé gbogbo ọ̀rọ̀ yẹn ó ń fi ọ̀rọ̀ intimidate wọn ó ń gbé Sars Jamiu lọ kọlu àwọn kan
ẹ fèsì Yusuf fún ara yín gbogbo ọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ kan Abubakar ò kì í ṣe original kìíní gbogbo yẹn we don't need it àǹfààní ló fẹ́ ṣe fún Islam ilẹ̀ Yorùbá ń sìn I don't want it I don't want to say I don't like it èmi ò support yẹ ṣùgbọ́n nǹkan tí Yusuf ń ṣe tí ò da lèmi wà after nǹkan tí Saheed Shittu ń ṣe tí ò da lèmi wà after so ìwọ tó bá wá torí ẹ̀ tó bá fẹ́ wá lù ẹ̀ pé wọ́n fẹ́ lù ẹ̀ fi ṣiṣẹ́ máyì kí wọ́n ba kàrí àjẹ́ mo ṣe ń fàsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àbáwọ̀ ọmọ ẹ kìlọ̀ fún ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Tọ́líà ẹ kìlọ̀ fún Tọ́líà mo ti sọ láti day one mi níjà pẹ̀lú Tọ́líà fáàrí iléèwé mi ni Tọ́líà bí mi náà ṣe jẹ́ fáàrí Sùlíyà Abíọ́lá inú fáàrí Sùlíyà Abíọ́lá ni ìmọ̀ọ́mù Tọ́líà mélòó ni wá tájáde ń Sùlíyà Abíọ́lá tọ́lọ́ ń fà wá sókè kẹ́kọ̀ọ́ àti máa wá ṣubú ara wa ipò tó wà kádàrá Ọlọ́run lọ́lọ́run ló máa gbé ẹ débẹ̀ so that bọ́lọ́run dẹ̀ yètò ayé tèmi náà kádàrá Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ ti sọ láti bẹ̀rẹ̀ pé wà sáàbìkú náà sáàbìkú ìlà ìkànnì mọ̀kànràbù ọjọ́ tàdíjọ wà ń lé kéwù lọ́lọ́run ti ní kí n jẹ́ aṣíwájú ẹ̀ kò dẹ̀ lè yí padà táyé máa fi parẹ́ iwájú náà ló máa bá mi iwájú ló máa bá mi so that bọ́lọ́run bá wá pè ní ìmọ̀ọ́mù lẹ́nì lórí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n kí ìmọ̀ọ́mù ò dábẹ́kúta bèrè tàṣe mi ò tẹ̀ wá gbábẹ́kúta Amẹ́ríkà ni mò ń gbé so that it's better àwọn adó lórí àpọ́nlé ẹ̀ torí gbogbo àwọn géèmù kan tó gbá lásìkò sáàtù Jamiu lọ́lọ́run ní kí n padà mọ̀ pẹ̀lú bó ṣe lọ ń pe àwọn ọlọ́pàá kan tó ń sọ̀rọ̀ ọ̀kan lọ́mọ wo bí má fi ìmọ̀ọ́mù ẹ̀ wọlé Tọ́líà má fi ìmọ̀ọ́mù ẹ̀ wọlé ká máa maintain ṣáàpì yẹn kó wà lórí ọwọ́ ẹ̀ níjọ́ tájọ́ wà lé kéwòrò tó mọ̀ pé èmi àti àsínú sàwáwù ọba tó ní mi ti ní kí n ṣaṣíwájú fún ẹ mo dẹ̀ máa ṣaṣíwájú fún ẹ dọjọ́ alẹ́ ni but ipò ìmọ̀ọ́mù ẹ Ọlọ́run á fàlùbáríkà sí tó bá dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Tọ́líà lọ mọ̀ pé ẹjọ́ kì í kú o wo kéèsì tá Jamiu wọ́n tó tàdíjọ́ ń babọ̀ tó bá lù ẹ̀ pé wọ́n fẹ́ lù ẹ̀ láti fi intimidate mi tó bá dá sìkọ́ tó rìn má bẹ̀rẹ̀ wàhálà 20 years tí ò ní tán 20 years níjọ́ kan o èmi ń báyàn fa wàhálà 20 years o Ìmáàmù Tọ́líà èmi máa ń báyàn fa wàhálà 20 years so that bá lọ jókòó sórí ọwọ́ ẹ̀ wo wá ṣe ìmọ̀ọ́mù ẹ̀ káyí kó dẹ̀ máa gbádùn ayé ẹ̀ tó bá tún dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Ìmáàmù Tọ́líà tó bá tún dá sí mo sọ fún ẹ yìí tó ní gbogbo àwọn wíníwìní tó ń pè ní blogger yẹn ọmọ tó wọ́n kéré o tó wá fẹ́ ká ṣe ní ti blogging ẹ̀mí ẹ̀ ò gbé o mọ̀ pé àgbákò ọmọ kan wà lára mi tẹ́ pé gbogbo yín ẹ̀mí yín ò gbé o àgbákò ọmọ kan wà lára mi tẹ́ pé ẹ̀mí yín ò gbé o so that last warning gbogbo ẹni tẹ́ jẹ́ àwọn àfáà wa ẹ fi ọ̀rọ̀ yìí lẹ̀ ẹni tó yẹ kó parí ẹ̀ ní bàbá olówó yẹn ṣùgbọ́n Ọlọ́run ò ṣe ní àgbáre Ọlọ́run ò ṣe lágbáre torí pé ẹni tí àgbà ò bá kàn ní ń fẹ́ràn kàn ọ̀rọ̀ Yorùbá ni ẹni tí àgbà ò bá ti kàn òun ló máa ń fẹ́ràn kàn Ọlọ́run ò ṣe bàbá yẹn lágbáre nítorí Ọlọ́run bá ṣe lágbáre ni ó jẹ́ kó òun lé kó yanjú wàhálà yìí ó jẹ́ kó pe ọ̀tún kó pe òsì ó dáhùn tẹ́ ń fa yìí ẹ fi yá mi ṣe bó náwó lọ́wọ́ iye tẹ́ ti ná ìmúyànda fún yín mo fi ṣe sàárà fọ́lọ́run lèmi jẹ́ sọ fún pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìtọ́lọ́run ò bá ti lo bàbá yẹn láti parí gbogbo tó bá ṣe ní ìbádànù ayé wa lọ́lọ́run ò ní gbà torí pé Ọlọ́run fún ẹ láǹfààní kó yanjú ọ̀rọ̀ ò rí yanjú nídìí eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ ẹ pé Yusuf ń sìn ó ti tẹ́fẹ̀ẹ́ inú ẹ̀ fún Saheed Jamiu Adégúnwà Saheed Jamiu ti lọ rí ó ti bọ̀ ẹni tó lọ ló bọ̀ ọjọ́ tó lọ́n bá wá kádà pé tí Yusuf náà bá wá dé mo fẹ́ òbí àbàbà olórí burúkú yẹn máa wá sọ pé ẹmọ ìfẹ́ nǹkan tó yẹ kí n dá sí ni pé torí pé wọ́n máa kóra ń lọ ilé ẹjọ́ Jamiu wà ń bẹ lónìí ọ̀sẹ̀ méjì ń sìn kò rí sọ o kò jáde kó sọ pé àwa ìṣẹ̀ máa fọlọ́pàá múra yín àwọn tó máa dájọ́ kì í ṣe mùsùlùmù ọjọ́ tó ń mú wèrè Saheed Shittu aago 11 òru ni bàbá wèrè yẹn fò bọ́ta o lọ́lọ́ gbà bèrè Saheed ní sóní tù o aago 11 òru ni bàbá yẹn fò jáde o tó lọ gbà bèrè Saheed o Saheed Jamiu wà ń bẹ̀ ń sìn láti bí 2 weeks kọ́lọ́hún tó lọ padà yọ kò dá sí o ọjọ́ tó lọ ń bá wa mú Yusuf tó mú mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba tó ń jẹ́ Allah fún ara Ọlọ́run á mú Yusuf Ọlọ́run máa mú fún ara Ọlọ́run máa mú fún ara Ọlọ́run máa mú Yusuf Saheed náà Ọlọ́run máa mú Saheed fún ara Ọlọ́run máa mú wọn
so that nídìí eléyìí ẹni tí ẹ kó parí ẹ̀ nìyẹn tọ́lọ́run bá dẹ̀ ti ní kó ní làákàyè tó ná wọ́n ti ṣe ti Jamiu Adégúnwà fún ṣé kí Jamiu Adégúnwà náà wá fòdì hàndè ni àbí ohun tó ṣe fèmí yìí ń sìn pé ohun tó ṣe fèmí yìí bó ṣe tó yìí wàláhì ó kéré nu tí mo lè fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ Ọlọ́run pé mo yọ̀ǹda fọlọ́run ṣe bọ́lọ́run ti yọ mí ṣùgbọ́n kí Yusufu tún máa wá lérí lórí social media pé àwọn kan wà tó ń retí Yusufu ẹrú mi ò bá ẹ Yusufu wàláhì ẹrú mi ò bá ẹ o ikú ló mẹja kákò o ikú ló mẹja kákò o máa ń ṣe ọ̀rọ̀ social media àbí pọ̀rọ̀ pé mo bára mi lẹ́yìn odi Yusufu ṣùgbọ́n ṣe ká fi wẹ́lẹ̀ fọlọ́run nídìí eléyìí tábàgẹ́ tó fẹ́ dá sí program lẹ́kẹ̀ wò ẹ bá máa dá sí program láàrin 20 minutes ẹ lè pè wọlé but TikTok yìí àwọn èèyàn ò tẹ wọn tó power tap dáadáa lórí ẹ̀ báàgì dẹ̀ gbé àwọn èèyàn wọlé lórí TikTok ẹ jẹ́ ká dá sí lórí TikTok àwọn tó bá fẹ́ wọlé ẹ join mi lórí TikTok lórí Emir Adébárí Ọ̀kanlọ́mọ ẹ lọ join mi ń bẹ̀ ká dá sí lórí TikTok kí n pa Facebook so that káwọn èèyàn dá sí lórí TikTok àwọn tó bá fẹ́ dá sí restriction ẹ wo bí wọ́n ti fún mi ní restriction mi báyìí o àwọn èèyàn tẹ wọ́n tọ́ ẹ bá power tap kí ló ń ṣẹlẹ̀ lórí TikTok yìí restriction kẹ̀ kí ló dé why kí ló ṣẹlẹ̀ validation ẹ wo èmi ọ̀rọ̀ TikTok yóò yé mi ọmọ o restriction ò náà fún mi yìí o kí ni máa ṣe sórí ilé yìí báyìí mi ò àpè ẹ dákun ẹni máa pè wọlé lè pè wọlé lórí +1 347 465 6509 kí ni ó jẹ́ ká ṣe lórí àwọn ọlọ́pàá tí Yusufu fi ń intimidate àwọn èèyàn ní ká sọ̀rọ̀ lé lórí ìwọ náà tó bá ní ohun tí o fẹ́ sọ lórí ọ̀nà tí Yusufu ń gbà intimidate àwọn èèyàn kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé èmi tí ń gbé ìgbésẹ̀ tèmi o ẹ wò jẹ́ kí n kó lórí láìfò ìjáde ó dà pé ọ̀rọ̀ àwọn ti fẹ́ sú mi o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum ẹ wò ẹ má bínú ẹ kó lórí láìfò. àwa nìyẹn. Ọlọ́run ò ní fi nílẹ̀. Allahumma amin. ààbò Ọlọ́run tó dájú á wà lórí yín. Allahumma amin. ṣẹ́rí kan tẹ́mi kọ́ mọ̀ ní pé èmi máa ṣàdúrà fún yín. bẹ́ẹ̀ náà ni àdúrà náà ló ń gbà. àdúrà mi dẹ̀ sí Ọlọ́run ní pé Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀tá ní agbára lórí yín. Allahumma amin. ìmọ̀ràn ọ̀tá Ọlọ́run máa bá mi sọ̀dà fún àtúntò tó bá nífẹ̀ẹ́ yín. Allahumma amin. torí kì í ṣe nítorí pé ara yín lẹ ṣe bọ́ síta ẹ bọ́ síta nítorí ìfẹ́ àwọn àgbàlagbà òun ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ èmi ti mọ̀ yín lábẹ́òkúta bí mo ṣe jẹ́ lọ́rùn èmi ti mọ̀ yín lábẹ́òkúta nígbà tipẹ́tipẹ́ Ọlọ́run kọ̀ ní ká láǹfààní àti súnmọ́ wa pé mo ń gbá Ọlọ́run kẹ́ ẹ nìyí ìjọ kan bàbá wa pẹ́ jẹ́ kí n dárúkọ bàbá wa ṣe Sálísù Àlàó Adélẹ́kàn nígbà náà káwọ́là wọ́n ń lọ dáìlẹ̀ ń lo infinity chip yẹn bóyá wá ń prepare láti lọ sí mọ́lúdì tẹ́ máa ń lọ ẹ̀kọ́ gbé mọ́tò yẹn wá sílé ìtẹ̀gbà ọ̀kan lọ́mọ sí ọdún yẹn ò ṣogún ọdún mọ́ nísìn. Alhamdulillah. Ọlọ́run ti ń ṣe àmọ́ wá jù bẹ́ẹ̀ lọ gbogbo ohun tí mo fi bẹ́ẹ̀ lọ́hùn fún yín mo fi bí bàbá wa ṣe Kàmáàlì ti tó mo fi bí bàbá wa ṣe Ádámọ̀ ṣe tó mo fi bí bàbá wa Bàtúrì Àgbà ṣe tó àtàwọn mọ̀yẹ́mọ̀yẹ́ Ìlọrin mo fi wọ́n bẹ́ẹ̀ lọ́hùn fún yín Ọlọ́run ní jẹ́ mẹ́rí. Allahumma amin. ìmọ̀ràn táwọn ní ṣẹlẹ̀ yín lórí. Allahumma amin. gbogbo bẹ́ẹ̀ ṣe fi Àlùkùránì tẹ́ ń fi orúkọ Ọlọ́run ọba yẹn tó yẹ pé òun náà lè fi ṣàtìlẹ́yìn Ọlọ́run ní jẹ́ kọ́ta lágbára lórí yín. Allahumma amin. bí mo ṣe ń fẹ́ jẹ́ kórí bẹ́ẹ̀ fún èmi náà. Allahumma amin. ṣé wàá rí gbogbo àwọn ẹni tá à ń sọ yìí Ọlọ́run ọba lọ́ba olùdájọ́ ó máa ṣèdájọ́ wọn ní kò pẹ́ yìí. Inshallah. kódà kò ní pọ́dún gan mọ́. Inshallah. àti bàbá tó ń sìn wọ́n lẹ́yìn àti gbogbo àwọn mọ̀nàfíkì wọn Ọlọ́run á dójú àdúrà tiwọn. Allahumma amin. Salatu fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Tó ẹ ṣé gan-an Ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀yin náà ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín thank you very much ẹ ṣé gan-an tó +1 347 465 6509 láàrin wọn bá ṣẹ́jú díẹ̀ tó kù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà ní Nàìjíríà yẹn ló yẹ pé wọ́n mọ òdodo ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn láti sọ̀rọ̀ torí pé Yusufu ti intimidate wọn pẹ̀lú ọlọ́pàá so that Yusufu ti kó ọ̀pọ̀lọpọ̀ yàn ó ti kó wọn láyà jẹ
so ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá lè sọ òdodo mọ́ Saheed Shittu kékeré ìyẹn tiẹ̀ ṣe ló ń fowó rà wọ́n látara Fúlàní ṣùgbọ́n nísìnyí náà pẹ̀lú pòórá ó fowó rà wọ́n náà pẹ̀lú gbogbo ẹ̀ náà ojú kan náà Ọlọ́run ní kí gbogbo ọ̀rọ̀ wọn já sí kíní kan tí mi já kan mọ̀ ni pé Nàìjíríà ò tí ì bàjẹ́ débi pé ká má rí òdodo kò lẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tí Yusufu ń ṣe yẹn náà òun náà ó ń ṣọ́ọ̀kì níyẹn ṣe ni kò ń ṣe wípé òun gan mọ̀ pé kò lè ṣe ti gbangba. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh bàbá. Tọ́ ẹ̀ra. Ẹ kú ètò sà. Àwa nìyẹn Ọlọ́run ló ń tò. Àá ní èmi kàn lè kéde dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Alhamdulillah. Nínú àwọn tí tó lò yín fún ní sábàbí dáadáa láyé mi wà. Alhamdulillah. Tí mi wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo sọ lórí prógámù stars lánàá pé. Ok, ẹ̀yin lè pè síbẹ̀. Mi ì tí ì rò rárá pé ájú ó tẹ̀ máa work. Mo sọ fún yín lọ́jọ́ náà pé bá bẹ náà. Alhamdulillah. Alhamdulillah. Ọlọ́run wá ṣe kò tó wá dúró síbẹ̀. Alhamdulillah. Alhamdulillah. Ní ọjọ́ kìíní àná ní 2021 sí 2022 tí Saheed Shittu ṣépè tó ní gbogbo ẹni tó bá náwó fọmọ Adégúà òsì ni ó ta wọn. Àdúrà yẹn wá ìpè yẹn wá di àdúrà mọ́ èmi sọ ti mí o ó wá di àdúrà mi lára. Ọlọ́run wá ń gbé àánú ẹ̀ dìde unexpected without alarm. Alhamdulillah. So mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run mo wá dúpẹ́ lọ́dọ̀ yín. Alhamdulillah. Ọlọ́run ni. Tó ti ń lò ní sí dáadáa kò ní padà lẹ́yìn. Allahumma amin. Bí àdúrà tí mo ṣe fún yín ní ọ̀dọ̀ stars lánàá gbogbo ẹni tó nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn bá bá ṣe tọrọ fún yín yóò rí bẹ́ẹ̀ fáwọn náà. Allahumma amin. Gbogbo ẹni tó wá ní kínníkínní yín lọ́kàn ó súnmọ́ yín ni ó jìnà sí yín ni o pẹ̀lú ògo Ọlọ́run a máa gbélé wòran ta. Àmín. Allahumma amin.